ẹ tún jẹ́ á sọ nípa àkànlò èdè kan. Yorùbá ní pètepèrò, pètepèrò, èté wà, èrò wà. Kí lète? Kí lèrò? Kí ló wá mú kí Yorùbá sọ pé ẹ jẹ́ á pètepèrò lórí n tó wà ńlẹ̀ yìí? Ṣé ẹ nígbàgbọ́ wí pé wọ́n máa ń sọ pé ète ń tóbìnrin, ọkùnrin ló lọ́gbọ́n, tó túmọ̀ sí pé ọgbọ́n obìnrin òun la fún létè. Ọgbọ́n ti ète tọkùnrin n là ń pè lọ́gbọ́n. Kí ná ń pè léte? Òun ni nǹkan témi dárò lọ́kàn ara ti tèmi, tí mo fẹ́ wò ó bí nǹkan tí mo lè gbé kalẹ̀ láti fi ṣàgbékalẹ̀ nǹkan kan, bóyá láti fi ba nǹkan kan jẹ́ tàbí láti fi tún nǹkan kan ṣe. Ṣùgbọ́n n tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò ní ète lọ́pọ̀lọpọ̀ ìgbà òun ni pé nǹkan tí a fẹ́ fi ba nǹkan kan jẹ́. Kí ló dẹ̀ fà á? Òun ni wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tí àwọn ìyá wa máa ń gbé nígbà míì láti fi roko nǹkan kan sọ́dọ̀ ara wọn láwùjọ, ìgbẹ̀yìn rẹ̀ nǹkan yẹn ó padà máa ba nǹkan jẹ́ ni. Ná fi máa ń sọ pé ète obìnrin mà lágbára o, Ọlọ́run mà ní jẹ́ ó bọ́ sọ́wọ́ ète obìnrin o. Torí pé àwọn náà mọ̀ nígbà míì pé ìrókò adùn nǹkan sọ́dọ̀ ara ẹni tí àwọn rò pé ọgbọ́n tí àwọn gbọ́n yẹn táwọn ọkùnrin ń dà á pè ní ète. Nígbà míì ìran gan mọ̀ wí pé yóò padà ba nǹkan ọ̀hún jẹ́ ni, wọn mọ̀. Ló fi jẹ́ wí pé wọ́n máa ń sọ wí pé mo a mọ̀ ìgbà tí nǹkan bá bẹ́yìn yọ, wọ́n á ní mo a mọ̀ nígbà tí wọn ò wá mọ̀. Ṣùgbọ́n n tán ń pè léte ni pé nǹkan témi dárò, tí n bá ṣe báyìí, tí mo méléyìí báyìí, tí mo ṣeléyìí báyìí, ó yẹ kó ṣe nǹkan báyìí. Àsìkò tó di èrò òun ni pé nígbà tí mo bá discuss ète tọkàn tèmi tí mo ṣàṣàrò lórí ète tọkàn tèmi papọ̀ mọ́ tẹnìkejì mi tàbáwa mẹ́ta mẹ́rin tá a jọ fẹ́ ṣe nǹkan kan, nǹkan báyìí lèmi dẹ̀ rò lọ́kàn tèmi pé a lè ṣe o. Ẹnìkejì náà ní pé nǹkan báyìí lòun náà rò. Lásìkò tá a jọ ń kó ète wa jọ tá à ń gbé yẹ̀wò síra wọn ló tó di à ń pèrò. Nígbà tẹ́mi nìkan ń dá rò ni mò ń pète. Nǹkan tó yẹ ká ṣe nígbà tí mo tó gbé lọ fún àwọn ènìyàn mi ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀, a jọ ń pèrò ni, pètepèrò. Lórí ìpètepèrò òun là ń fi máa ń ṣe nǹkan láwùjọ ilẹ̀ Yorùbá. Ìgbà yẹn lá tó fìdí ẹ̀ múlẹ̀ pé ó dáa náà ńgbà a ti pètepèrò lórí ẹ̀ báyìí tóníkálùkù ti mú nǹkan tí ń bẹ lọ́kàn rẹ̀ wá, tá a ti wá kó o jọ, a já lọ́tùn-ún, a já lósì, a kó o papọ̀ mọ́ra wọn, ẹ jẹ́ á ṣe báyìí. Ńgbà a ti ṣe bẹ́ẹ̀, ó ti di àṣà wa, ó ti di ìṣe wa, ó ti di nǹkan tá a jọ máa ṣe lọ. Kò sí nǹkan kan tí wọ́n ń gbé ṣe ńlẹ̀ Yorùbá tí ò ní ìpìlẹ̀, tí ò sì fẹ́ẹ̀ lọ́wọ́ ìpètepèrò nínú. La fi ń sọ wí pé ẹ má jẹ́ kí ìtàn Yorùbá ó parẹ́. Torí pé ìtàn ńgbà míì kò ní gbé àwọn kan, yóò gbé àwọn kan. Ìtàn ó gbé àpọ́nlé fáwọn kan nígbà míì, ìtàn ó ṣe dẹ́yìn yẹpẹrẹ àwọn kan ńgbà míì. Ṣùgbọ́n ìtàn kì í dúró, wọ́n máa ń kọ ọ́ lọ ni. Torí ńgbà ayé àwọn kan ńlá kọ̀ọ́kan, ìgbà ayé àwọn míì á kọ̀ míì. Èyí tá a ti kọ sẹ́yìn a lè kó dànù. Ẹ má gbàgbé, tuntun tá a fẹ́ máa kọ yìí náà a gbudọ̀ má kọ̀ ọ́. Torí pé ńgbà míì ọmọ alágbára àná wọ́n máa ń padà dọ̀lẹ lónìí.
ọmọ ọ̀lẹ àná wọn máa ń dalágbára lónìí ńgbà míì. Ìdí tó fi jẹ́ wípé ìtàn á máa kọ lọ nù. Ṣùgbọ́n ibi tí mò ń lọ òun kọ́ níbi tí mò ń yà sí. N tí mo fẹ́ gbìyànjú àti ká mọ̀ ni pé pété-pèrò ọ̀tọ̀ lète, ọ̀tọ̀ lèrò, ṣùgbọ́n a máa ń pa á pọ̀ láti fi wá ojútùú sí nǹkan kan láàrin ọ̀dọ̀ wa. Nǹkan tí ìwọ bá lè kàn dárò lọ́kàn rẹ òun lète. Tó bá ti di pé n tí ń bẹ lọ́kàn rẹ o sọ́ta fún ẹnìkan kẹ́ ẹ jọ fi jíròrò lórí nǹkan kan, ẹ̀ ń pèrò nu. Tó o bá dá ṣe tó jẹ́ pé ó dárò ó dá ṣe, ète ló fi ṣé. O ò pèrò lórí ẹ̀, o ò pa èrò lórí ẹ̀. Pété-pèrò. Ọlátúndé Òkìkí ọmọ Tìámí lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.